tó èmi Abíọ́dún Ọmọláwuyì mo tún fi àsìkò yìí mo fi ń kí gbogbo wa pátápátá wípé àsìkò dédé àsìkò yìí ìwé tá ń kà lọ́wọ́ òun ni ìwé tí àkọlé rẹ̀ ń jẹ́ ọ̀nà òmìnira ọ̀nà ìjẹ̀ ọ̀nà wàhálà ọ̀nà pákáleke ọ̀nà bìlísì ọ̀nà tẹ́ni tó níyà ògùdọ̀ rè ẹni bá ní bàbá òun nìkan ni kó ká lọ ṣé ìgbàgbé bí tá a bá ìwé ìtàn náà dé ẹ rí wípé àwọn ọ̀dọ́ wọ́n ti lọ jí ìyàwó gómìnà ìpínlẹ̀ Olómi àti ọmọ rẹ̀ wọ́n ti lọ jí wọn gbé ohun tó kù tó fẹ́ ṣe ni wípé kí wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ iye owó tí àwọn fẹ́ gbà kí àwọn tó dá a lẹ̀ ibi tá a bá dé kọ́hún Yorùbá ní ibi tá a roko tì sí ilẹ̀ làá fà bọ́ sí ibi tá a bá dé ibẹ̀ náà láti máa tẹ̀síwájú ṣùgbọ́n kí n tó tẹ̀síwájú bẹ́ẹ̀ni ò bá ti subscribe sí YouTube channel mi mo bẹ̀ yín lórúkọ Ọlọ́run Olódùmarè ẹ bá mi subscribe báyìí Yorùbá ní kárìn kápọ̀ wọn ní yíyẹ ní yíyẹ ni ojú òní ti gbogbo wa pátápátá láti Olódùmarè bákan náà ẹ má gbàgbé láti máa bá mi share àwọn fídíò mi káàkiri ojú òní ti wá o orí kẹfà òun la wà báyìí àkọlé wo ló ń bẹ ńbẹ̀ owó ni kókó ẹ máa bá mi ká lọ o gómìnà ìpínlẹ̀ Olómi ó wà nínú ilé ní ibi tó kájọ sí bó bá wò sùn díẹ̀ á tún mẹ́kanlẹ̀ àwọn olórí ẹgbẹ́ òṣèlú wọn méjì òun ló wà lọ́dọ̀ rẹ̀ bí wọ́n ti ń pẹ̀tù sí nínú òun ni wọ́n ń pàrọwà fún pé kó fọkàn balẹ̀ wọ́n ní àwọn ọlọ́pàá àti àwọn ọmọ ológun wọn ò dúró wọ́n ní ọwọ́ òní pẹ́ ti àwọn tó ṣiṣẹ́ ibi náà gómìnà ní ọjọ́ wo òun lọ́wọ́ tó fẹ́ tẹ̀ wọ́n òní ló pé ọjọ́ mẹ́rin tí wọ́n ti jí wọn gbé báyìí a sì gbọ́ nǹkan kan láti ọ̀dọ̀ àwọn tó ṣiṣẹ́ ọ̀hún ó dá mi lójú pé wọn kì í ṣe ajínigbé tó fẹ́ béèrè fowó àwọn olóṣèlú alátakò òun ló ní láti jẹ́ Ọlọ́run ló sì mọ ohun tí wọn yóò ti fi ojú ìyàwó àti ọmọ mi rí báyìí ọ̀kan nínú àwọn olórí ẹgbẹ́ òṣèlú wọn tó wà níbẹ̀ ó ní ṣé àwọn ọlọ́pàá tó wà pẹ̀lú wọn nígbà tí ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ wọn ò tí ì jẹ́wọ́ ni gómìnà ní àti ọjọ́ náà òun ni gbogbo wọn ti wà nínú àhámọ́ ohun kan náà òun ni gbogbo wọn ń sọ kódà wọ́n fi àtẹ̀jíṣẹ́ ìyàwó mi tó fi ránṣẹ́ sí ọ̀kan nínú wọn pé wọ́n ti jí òun àti ọmọ òun gbé hàn mí aṣọ́gbà iléeṣẹ́ náà àti ọ̀gá iléeṣẹ́ náà wọ́n sì tún jẹ́rìí sí i pé wọn ò mọ nǹkan kan nípa ìjínigbé ọ̀hún gbogbo àwọn tó wà níbẹ̀ lọ́jọ́ náà òun ni ìjínigbé ọ̀hún ló ń ṣe ní kàyéfì kódà wọ́n ṣẹ̀ṣẹ̀ pàṣẹ fún àwọn agbófinró pé kí wọ́n tú wọn sílẹ̀ ni wọ́n ní ọmọbìnrin kan báyìí tí wọ́n ń pè ní Bẹ́sùyàntán òun ni wọ́n rán wá tó wá jí ìyàwó àti ọmọ mi gbé ẹsẹ̀kẹsẹ̀ òun ni oògùn bo àwọn ọmọ ẹgbẹ́ olóṣèlú wọn méjèèjì tó wà lórí ìjókòó ọ̀kan nínú wọn ní Bẹ́sùyàntán àbẹ́ ti pè é bẹ́ẹ̀ ni tí ẹ mọ̀ á ni ọkùnrin náà fẹ́ dáhùn ṣùgbọ́n níṣe ni gbogbo ohun tó fẹ́ wí ló bẹ̀rẹ̀ sí ní pa lórí ó bẹ̀rẹ̀ sí ní kílòlò ó bú agbádá ọrùn rẹ̀ bí inú ilé ṣe ń tutù tó ó ń fi agbádá náà fi atẹ́gùn sí ara rẹ̀ síbẹ̀ níṣe ló làágùn bọ̀lọ̀ ẹnì kejì rẹ̀ òun náà tún jókòó dáadáa lórí àga jìnnìjìnnì ti bá a ó ní ó bá ṣe Bẹ́sùyàntán òun ló jí wọn gbé ní tòótọ́ kò sí ẹni tó rán òun fúnra rẹ̀ òun ló rán ara rẹ̀ níṣẹ́ bí ó bá wá jẹ́ pé òun ló ṣiṣẹ́ ọ̀hún a ti wọ gàù afẹ́fẹ́ tó fẹ́ tó gbé kẹ̀tẹ̀pẹ̀ ògì kí oníyẹ̀fun kó má ṣàfihàn ni gómìnà ní bíi ti báwo ọkùnrin tó sọ̀rọ̀ kẹ́yìn náà tún ní ọ̀nà gidi la dá kí olórí kí ó di orí rẹ̀ mú òun ló kù nítorí wípé apá èkúté ilé kò ka àwùsá bẹ́ẹ̀ òun lè kú lè pa ológìnní apá gbogbo ọlọ́pàá ilẹ̀ yìí ò ká Bẹ́sùyàntán bẹ́ẹ̀ òun làwọn ọmọ ológun orílẹ̀-èdè yìí wọn ò lè rí gbèsè sìgìdì tí yóò léṣù lóríta mẹ́ta epo orí rẹ̀ ó ní láti rin gómìnà ní ẹyọ ẹnìkan ṣoṣo ó jọ pé ẹ ò mọ agbára tí ìjọba ní ìjọba yóò fi ojú rẹ̀ hàn funfun èèmọ̀ ọkùnrin náà ní ọlọ́lá jùlọ igbá yín sọnù ẹni ẹ sàmì sí létí ṣé ẹ ò mọ̀ pé ìgbà tí ẹ bá rí igbá tó sọnù òun ẹ tó lè rí àmì tó wà lára rẹ̀ ni bóyá ẹ ò mọ ìtumọ̀ orúkọ ọmọbìnrin náà bí èṣù bá ti yàn tán ọmọbìnrin náà òun ló tún kù tí yóò yàn òun ní igbákejì èṣù gómìnà ní ṣé pé obìnrin àtẹ̀yìntọ̀ lásánlàsàn òun ni ẹ wá ń bẹ̀rù báyìí ọlọ́pàá kan wọlé pẹ̀lú ìwé pélébé kan lọ́wọ́ ó fún gómìnà ní ìwé náà ó ní gbogbo tí a mọ̀ nípa Bẹ́sùyàntán nìyí gómìnà gba ìwé náà
ó sì bẹ̀rẹ̀ sí ní kà á. Kò tí ì kà ju ìlà 5 lọ nínú ìwé ọwọ́ rẹ̀ tó fi bẹ̀rẹ̀ sí ní làágùn. Ó sọ fún ọlọ́pàá tó dúró tì í pé ó bá òun tan ẹ̀rọ amúlétutù tó wà lára ògiri. Ọlọ́pàá náà fún un lésì pé títàn òun ni ẹ̀rọ amúlétutù náà wà láti àárọ̀. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ gómìnà bẹ̀rẹ̀ sí ní dún. Gómìnà ta gìrì lójijì. Gbogbo àwọn tó wà lọ́dọ̀ rẹ̀ òun ló kára ró. Gómìnà wojú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀, ó rí i pé ààrẹ ló ń pe òun. Ó gbé ìpè náà. Ààrẹ béèrè bóyá wọ́n ti gbúròó ìyàwó àti ọmọ rẹ̀, ṣùgbọ́n gómìnà ní àwọn ò tí ì gbúròó wọn rárá. Kò gbàgbé láti sọ fún ààrẹ pé wọ́n ní bẹ́sù yàn tán òun ló jí àwọn ẹbí òun gbé. Ẹsẹ̀kẹsẹ̀ tí ààrẹ gbọ́ bẹ́sù yàn tán òun ni ààrẹ já ìpè náà. Gómìnà wojú àwọn ènìyàn rẹ̀ tó wà pẹ̀lú rẹ̀ tìyanu. Bí ó ti ní kí òun mú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ náà sórí tábìlì níwájú rẹ̀, òun ni ẹ̀rọ ìbánisọ̀rọ̀ náà tó bẹ̀rẹ̀ sí ní dún padà. Gómìnà wojú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ náà. Ẹsẹ̀kẹsẹ̀ òun ló tún jókòó dáradára. Ó ní ìyàwó mi òun ló ń pè mí yìí. Bí ó ti gbé ìpè náà, òun ni òun tó ń bá sọ̀rọ̀ ní ọlọ́lá jùlọ. Ẹ kú iṣẹ́ ìlú, àlàáfíà òun ni ìyàwó àti ọmọ yín wà o. Ẹ má bínú pé n ò tiẹ̀ sọ orúkọ mi fún yín. Bùnmi púpọ̀ yìí òun ni orúkọ mi. Àwọn ènìyàn wọn a máa pè mí ní bẹ́sù yàn tán. Ènìyàn jẹ́jẹ́ ni mí bí ẹnikẹ́ni ò bá tí ì tọ́ mi ní ìjà. Ṣùgbọ́n bí mo bá bínú tán, ooru imú mi lásán ó lè ṣe iṣu jiná. Mo fẹ́ kí ẹ ṣètò 100 mílíọ̀nù lẹ́sẹ̀kẹsẹ̀. Wọ́n sọ ibi tí ẹ gbé owó náà wá fún yín tó bá ṣe díẹ̀ sí i. Mo rọ̀ yín kí ẹ má sọ fún ẹnikẹ́ni. Ẹ̀yin fúnra yín mo sì ní kí ẹ gbé owó náà wá. Àbọ̀ ọ̀rọ̀ òun là ń sọ fún ọmọlúàbí o. Bó bá dé inú rẹ̀ tán yóò di odidi. Ìpè náà já lẹ́sẹ̀kẹsẹ̀. Gómìnà kọ́kọ́ dákẹ́ lọ gbárí. Ẹ̀ẹ̀kan náà ló sọ yìí. Ó ní kí ọlọ́pàá tó mú ìwé náà wá fún un kó lọ sọ fún ẹ̀ṣọ́ aláàbò òun pé kí ó kó àwọn ikọ̀ rẹ̀ 50 jọ lẹ́sẹ̀kẹsẹ̀ pé àwọn ajínigbé náà ti pe òun. Wọ́n sì ti béèrè fún owó. Ó sì tún pe àwọn akọ́ṣẹ́mọṣẹ́ tí wọ́n mọ̀ nípa bí a ti ń tọpa ibi tí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ti ń pè. Ibi tí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ti ń pè ènìyàn wá lẹ́sẹ̀kẹsẹ̀. Bí ọlọ́pàá náà ti jáde lọ, òun ni gómìnà tún mú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ tó sì pe iléeṣẹ́ ológun. Lẹ́yìn wákàtí kan, òun ni Bùnmi tó pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ gómìnà ìpínlẹ̀ Olómi padà láti sọ ibi tí yóò ti wá gbé owó náà pàdé òun. Ẹsẹ̀kẹsẹ̀ òun ni àwọn akọ́ṣẹ́mọṣẹ́ tó ti wà ní ìkàlẹ̀ wọ́n ti ń gbìyànjú àti wo ibi tí ìpè náà ti ń wá. Bùnmi ṣàkíyèsí wípé ẹ̀rọ ìpè náà bẹ̀rẹ̀ sí ní gbóná mọ́ òun létí. Ó sọ yìí pé ó dàbí ẹni pé wọ́n ti ń gbìyànjú àti mọ ibi tí òun ti ń pè. Ó sáré sọ ibi tí gómìnà yóò ti gbé owó náà wá pàdé òun àti àkókò tí yóò wá. Ẹsẹ̀kẹsẹ̀ òun ló já ìpè náà. Ó sì pa ẹ̀rọ ìbánisọ̀rọ̀ náà pátápátá. Ó ká àwọn akọ́ṣẹ́mọṣẹ́ tó ń gbìyànjú àti mọ ibi tó ti ń pè lára. Wọ́n ní ìṣẹ́jú àáyá díẹ̀ ló sì kù kí àwọn fi mọ ibi tó ti ń pè náà. Gómìnà ní ó bà ní kò tí ì bàjẹ́. Ẹ gbáradì kí n lọ gbé owó náà pàdé rẹ̀ ní ibi tó wí. Sìnkún òun ni ọwọ́ yóò tó. Ọ̀kan lára àwọn olóyè ẹgbẹ́ òṣèlú wọn ní ẹ mú ẹ kì í ṣe ẹran bí òrẹ́ o. Múnimúni kan kò lè mú ọlọ́run ọba. Erin kọjá gbígbé. Àjànàkú kọjá ẹran tá a tó kùn bọ̀ lọ́rùn. Mọ̀nàmọ́ná lolóògùn lè gbé. Olóògùn tó bá gbé paramọ́lẹ̀ yóò kan ìyọnu ni. Àṣà ò ní gbọ́mọ ewúrẹ́ láéláé. Bó ti wù kájẹ́ ọmọdé tó kò ní pa ẹja nínú omi o. Bẹ́sù yàn tán ó kọjá ẹni tí ẹ lè kù gìrì mú. Ẹ jẹ́ kí àwọn ọlọ́pàá wọ̀nyí padà sẹ́yìn. Kí wọ́n padà sẹ́nu iṣẹ́ wọn. Kí àwọn ọmọ ológun náà padà sí báríkè wọn jẹ́jẹ́. Ẹ jẹ́ ká fún un ní owó tó béèrè fún. Kí gbogbo ohun tó rùn nílẹ̀ ó sì tán pátápátá. Gómìnà ní ẹ padà òde àdáni. Ẹnìkan kì í lágbára ju ìjọba lọ. Ìjọba amúnimóògùn. Òní ni ẹ ó mọ tí wọ́n ń pè ní ìjọba. Ọkùnrin náà dá sí ọ̀rọ̀ náà mọ́. Gómìnà ní kí ọlọ́pàá kan kí ó gbé owó náà nìṣó nínú ọkọ̀ ní ìta. Gbogbo wọn sì jáde sí ìta. Bí wọ́n ti dé ìta, òun ni gómìnà gba kọ́kọ́rọ́ ọkọ̀ lọ́wọ́ awakọ̀ rẹ̀. Òun nìkan ó kó sínú ọkọ̀. Ó mú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀. Ó pe ẹnìkan lórí rẹ̀. Ó sì béèrè bóyá gbogbo ètò ti tò. Ẹni náà dáhùn pé gbogbo rẹ̀ ló ti tò. Gómìnà sínú ọkọ̀. Ó sì lọ sí ọ̀nà ibi tí wọ́n ní kí ó ti wá gbé owó náà pàdé àwọn. Ní inú igbó lọ́hùn-ún, Bùnmi mú ọ̀gẹ̀dẹ̀ kan lọ́wọ́, oúnjẹ. Ó wo aago ọrùn ọwọ́ rẹ̀. Aago 11 àbọ̀ ló lù. Ó ní ó ti yá Dàmọ́lá. Jẹ́ kí a lọ gba owó náà.
ọkàn gbogbo wọn ò balẹ̀ bí Dàmọ́lá àti Bùnmi ti fẹ́ máa kúrò láàrin wọn. Bùnmi rí i pé àyà gbogbo wọn ló ń já. Ó padà sẹ́yìn, ó ní ẹ má fòyà, bí ó bá wu Ọlọ́run ọba tí a gbójúlé, a ó padà sílé láyọ̀ àti àlàáfíà dandan. Ẹni tó bá fẹ́ tẹ̀síwájú nínú ayé kó má gbìyànjú láti máa ronú bí àwọn ẹni ẹ̀yìn, bí bẹ́ẹ̀ kọ́ òun náà ò ní pẹ́ dàbí tiwọn. Akíkanjú ènìyàn òun ló lè wé òkun ayé já. Ìgbìyànjú ẹ̀dá nìkan òun Olódùmarè òun ló lè dé ládé. Ẹni tó sùn sójú kan tó wá fi gbogbo ọjọ́ ayé gbàdúrà pé kí Ọlọ́run gbé olóore pàdé òun, irú àdúrà bẹ́ẹ̀ kì í gbà bọ̀rọ̀ tàbí kó má sì lè gbà rárá. Ènìyàn ní láti rìn síta ni kó tó pàdé olóore. Ẹni tí olóore rẹ̀ wá bá ní ìyẹ̀wù irú wọn ò tó nǹkan. Ẹ má ṣe lérò pé a ò ní bọ̀, nítorí wípé ọkàn ẹni òun ni àlùfáà ẹni. Èrò ọkàn ènìyàn ó lágbára púpọ̀, ó lè gbé ènìyàn ṣubú, bẹ́ẹ̀ ló sì tún lè gbé ènìyàn dìde. Ọ̀pọ̀ ènìyàn òun ni èrò ọkàn wọn ti sọ di akúrẹ̀tẹ̀. Bẹ́ẹ̀ bí wọ́n bá ní èrò rere lọ́kàn nípa ara wọn ni, wọn ò bá máa wà láàrin àwọn ọlọ́lá láwùjọ títí láéláé ni. Àwa ń lọ báyìí, a ó sì padà dandan ni. Bùnmi bẹ̀yìn dà, ó sì ń padà lọ bá Dàmọ́lá níbi tó dúró dé sí. Bí ó ti kù díẹ̀ kó dé ọ̀dọ̀ Dàmọ́lá, òun Dàmọ́lá ní bí a bá wá sí bẹ́ẹ̀ tí a lọ ṣùgbọ́n tí a ò padà ńkọ́. Bùnmi dákẹ́ lọ díẹ̀, ó wo Dàmọ́lá sùn, ó ní oníyèméjì, ó ń ronú ikú sí ara rẹ̀ lóòrọ̀, ó sì kú kó tó di ọ̀sán. Bẹ́ẹ̀ ká ní kò ro ikú sí ara rẹ̀ ni, kò bá pẹ́ láyé díẹ̀ sí i. Èrò ọkàn ẹni ó lágbára lórí ẹni. Bùnmi fi ọwọ́ lé Dàmọ́lá ní èjìká, ó ní padà sí àárín àwọn ènìyàn wa, ò yẹ fún iṣẹ́ yìí. Bùnmi pe Kàfáyá, àwọn méjèèjì wọ́n sì kúrò láàrin wọn. Bùnmi gun orí òkè gíga kan nítòsí ibi tí ó ti ní kí gómìnà wá gbé owó náà pàdé òun. Ó sì júwe apá ibìkan ní ìsàlẹ̀ lọ́hùn-ún fún Kàfáyá pé kó máa lọ síbẹ̀ láti lọ gba owó náà. Lẹ́yìn tí Kàfáyá kúrò lọ́dọ̀ rẹ̀ tán, Bùnmi yọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ìyàwó gómìnà tó fi pè lẹ́ẹ̀kan. Ó tàn padà, ó sì tún pe gómìnà pé òun ti wà ní ibi tí òun sọ, ṣùgbọ́n òun ò rí gómìnà. Gómìnà sọ pé òun náà ti fẹ́rẹ̀ dé ibẹ̀. Bí Bùnmi ti ń bá gómìnà sọ̀rọ̀, òun ló ń fi ojú wo Kàfáyá lọ ní ìsàlẹ̀ lọ́hùn-ún. Kò pẹ́ púpọ̀, òun ni ọkọ̀ gómìnà páàkì ní títì lọ́hùn-ún. Bùnmi ní kí gómìnà sọ̀kalẹ̀ nínú ọkọ̀ kó máa ní ojú ọ̀nà oko tó wà ní apá ọ̀tún rẹ̀ bọ̀ nínú igbó. Ó ní kí gómìnà rin ẹsẹ̀ bàtà 60 sínú igbó náà. Lẹ́yìn náà òun ni kó yà kúrò ní ojú ọ̀nà sí inú igbó ní apá òsì rẹ̀, kí ó sì rin ẹsẹ̀ bàtà 60 sí nínú igbó náà. Yóò rí igi tí wọ́n ṣẹ̀ṣẹ̀ pa èpo rẹ̀ kan. Ó ní kó gbé owó náà sílẹ̀ ní ìdí igi náà, kó sì máa lọ. Gómìnà ṣe gẹ́gẹ́ bí Bùnmi ti pàṣẹ fún un. Kò sì pẹ́ púpọ̀ tó tún fi padà sínú ọkọ̀ rẹ̀. Ó lórí ọkọ̀ padà, ó sì bá tirẹ̀ lọ. Kò pẹ́ púpọ̀ tó lọ tán tí Kàfáyá fi ń tọ ojú ọ̀nà oko náà bọ̀ sí tòsí ibi tí owó náà wà. Bí ó ti fẹ́ yà wọ igbó náà pé kí òun lọ gbé owó náà, ó ṣàkíyèsí wípé òun rí aṣọ dúdú kan fìrí nínú igbó lọ́ọ̀kan. Kò pa ìrìn ẹsẹ̀ rẹ̀ dà, ṣùgbọ́n ẹsẹ̀kẹsẹ̀ òun ní èrò ọkàn rẹ̀ ló ti yí padà. Bí ó ti rìn lọ, òun ló ń fi ẹ̀gbẹ́ ojú wo àyíká bí ológìnní tó gun òkè àjà. Ó rí i pé àwọn ológun ti yí gbogbo agbègbè náà ká tìbọntìbọn. Ó sì yé yékéyéké pé wọ́n lè yìnbọn fún un nígbàkúùgbà. Kàkà kí Kàfáyá yà sí ibi tí owó náà wà, ojú pópó òun ló forí lé tààrà. Àyà Bùnmi já nígbà tó rí pé Kàfáyá ò lọ sí ibi tí owó náà wà mọ́. Ó mọ̀ dájú pé ejò ti lọ́wọ́ nínú ni. Ọkàn rẹ̀ ò balẹ̀ mọ́, ṣùgbọ́n kò mira ní ibi tó wà. Ó ń fi ojú sí Kàfáyá lọ ní ọ̀nà títì lọ́hùn-ún. Bí Kàfáyá ti dé títì, ó dá ọlọ́kadà kan dúró. Kétékété òun sì ni Bùnmi ń wò wọ́n ní títì lọ́hùn-ún. Ibi tó wà tí ọlọ́kadà náà ti ń dúnadúrà iye tí yóò gbé dé ibi tó ń lọ. Ó ní Kàfáyá ti gbọ́ wọlé fèrè ọ̀kadà náà, tí fèrè náà sì ń han gan-an. Bí Bùnmi ti gbóhùn fèrè náà, ó ní ọ̀rọ̀ náà ti yé. Ó ní ọdẹ tó sọ ìṣẹ́jú àkàn, orí ẹ̀gùn òun ni yóò kú sí. Ó yọ mẹ́rin bí ejò kúrò ní ibi tó wà. Kàfáyá sọ fún ọlọ́kadà náà pé òun rò pé fèrè náà ò ṣiṣẹ́ ni. Ọlọ́kadà náà gbé, wọ́n sì kúrò níbẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. Kàfáyá ti padà dé ibi tí wọ́n tẹ̀dó sí kí Bùnmi tó dé. Ó sì ti ṣàlàyé gbogbo ohun tó ṣẹlẹ̀ ní ibi tí wọ́n lọ fún àwọn tó kù. Ọkàn ìyàwó gómìnà ò balẹ̀ mọ́ láti ìgbà tó ti gbọ́ ìròyìn ohun tó ṣẹlẹ̀ ní ibi tí wọ́n lọ náà. Ó mọ̀ dájú lọ́kàn ara rẹ̀ pé bí Bùnmi bá máa padà dé tìkára òun ni yóò dé. Ṣé a kì í mọ ìwà ilẹ̀ ó kú ní iṣu?
òkú ọdún mẹ́ta ó ti kúrò ní àlejò sàárè. Kò pẹ́ púpọ̀ tí Bùnmi náà fi yọ lókèrè, gbogbo wọn ló pa lọ́lọ́ lẹ́sẹ̀kẹsẹ̀, kó wá tilẹ̀kùn ìtì bí ẹni tilẹ̀kùn ọgbà ẹ̀wọ̀n. Gbogbo wọn dákẹ́ rọ́rọ́ bí adágún omi. Bí Bùnmi ti dé, ojú rẹ̀ pọ́n kankan bí ẹ̀yìn iná, kódà kò sí ẹni tó lè wojú rẹ̀ nínú gbogbo wọn pátápátá. Ìyàwó gómìnà ń gbọ̀n rìrì bí ewé ojú omi níbi tó jókòó sí. Bùnmi jókòó, ó doríkodò láì wí ohunkóhun. Dídákẹ́ rẹ̀ yìí òun ló túbọ̀ jẹ́ kí ìyàwó gómìnà kó ti kú sára. Ẹ̀ẹ̀kan náà ni Bùnmi dìde fù ú, ó fa ìbọn ìléwọ́ rẹ̀ yọ, ó rìn lọ sí ọ̀dọ̀ ọmọ gómìnà. Bí ó ti dé ọ̀kánkán ibi tí Kàfáyá jókòó sí, ó ní ó ṣeun Kàfáyá, kú iṣẹ́ takuntakun, ẹ̀gàn ní ẹ̀, ọmọ ni ọ́, mo sì gbà fún ọ. Ó kọjá lára Kàfáyá láì wojú rẹ̀ rárá. Bí ó ti dé ọ̀dọ̀ ọmọ gómìnà, ó gbé ìbọwọ́ rẹ̀ sí ọmọ gómìnà lórí. Ẹsẹ̀kẹsẹ̀ omi bẹ̀rẹ̀ sí ní sun lára ìyàwó gómìnà bí ìṣẹ̀lẹ̀ rú. Kò sí ẹni tí ìbẹ̀rù bójó kò mú nínú gbogbo wọn. Bùnmi yọ ọ̀rọ̀ ìbánisọ̀rọ̀ ìyàwó gómìnà tó wà lápò rẹ̀, ó tún pe gómìnà padà. Ó ní ògiri tó bá ti tán àti wó kì í gbọ́ pípa létí lẹ́yìn. Aṣọ tó bá ti dágbére àkìtà, ìgbà abẹ́rẹ́ kò lè dá dúró. Ajá tí yóò sọnù kò ní gbọ́ ìfẹ́ ọdẹ. Bí mo ti kìlọ̀ fún ọ tó, síbẹ̀ ó tún pe àwọn ọlọ́pàá àti àwọn ológun. Ó túmọ̀ sí wípé o ò fẹ́ràn ìyàwó àti ọmọ rẹ̀ rárá. Kò burú o, wọn ò fún ọ ní oore ọ̀fẹ́ ẹlẹ́ẹ̀kejì, ṣùgbọ́n ohun méjì oníwàá fi san ìwà ìgbọràn tí ó ṣe yìí. Wọn ò fi àdírẹ́sì kan ṣọwọ́ sí ọ láìpẹ́ yìí. Ìjìyà àkọ́kọ́ òun ni pé owó tí mo fẹ́ gbà báyìí ó ti di ìlọ́po méjì nítorí àìgbọràn rẹ. Mo fẹ́ kí o gbé 2 mílíọ̀nù pàdé mi níbẹ̀ láàrin wákàtí 3 péré. Bí ó bá wá ju wákàtí 3 ọ̀hún lọ, orúgi oyin nìyẹn. Ìwọ nìkan òun sì ní kí o wá. Bí o bá wá wù ọ́, ìgbà tó bá ń bọ̀, o lè kó gbogbo ọlọ́pàá àti àwọn ọmọ ológun tó wà ní ìpínlẹ̀ rẹ àti àwọn tó wà ní ìpínlẹ̀ tó súnmọ́ ọ lọ́wọ́. Má sì gbàgbé láti kó gbogbo àwọn ẹ̀ṣọ́ aláàbò tó bá tún mọ̀ lọ́wọ́ pẹ̀lú. Bí o bá ti wá ṣe bẹ́ẹ̀, bá mi kó àwọn agbókù tó pọ̀ rẹpẹtẹ tẹ̀lé wọn lẹ́yìn, torí mo ṣe ìlérí fún ọ lórúkọ Ọlọ́run ọba tó dá mi pé ẹnìkan nínú wọn kò ní padà láàyè. N ò wá ní tètè pa ọ́ ní tiẹ̀, torí n ò jẹ́ kí o ráre dáradára. Gbogbo ìdílé rẹ òun ni wọ́n sì parun kúrò lókè erùpẹ̀ lójú rẹ. Èmi Bẹ́sùyàntá òun ni mo sọ bẹ́ẹ̀. Wákàtí 3 péré òun ni mo fún ọ o. Wákàtí 3 náà sì ti bẹ̀rẹ̀ báyìí. Ìjìyà ẹlẹ́ẹ̀kejì nìyí. Bí a bá ní oògùn ìkà tí a ò fi pa ará ilé ẹni, ará ìta ò ní bẹ̀rù ẹni. Gbàù oní ìfọwọ́ Bùnmi dún. Gbogbo àwọn tó wà níbẹ̀ òun ló káraró tí jìnnìjìnnì sì bá wọn. Bí gómìnà ti gbúròó ìbọn, òun ló sẹ́ẹ̀tọ̀ sí ṣòkòtò yẹ̀rì. Àṣé ẹni tó ní ẹ̀rù ajá kì í bá òun, kò tí ì rí dìgbòlugi ni. Ẹni ìjà ò bá òun ní pe ara rẹ̀ lọ́kùnrin. Bí ìyàwó gómìnà ti gbúròó ìbọn tí Bùnmi gbé sí orí ọmọ rẹ̀ tó dún gbàù, òun ló ti dákú lọ gbọnagada. Ẹ̀rù ò bá Kẹ́mi pàápàá tó bẹ́ẹ̀ rí. Bùnmi rẹ́rìn-ín, ó ní mo ti ṣe ìlérí fún àwọn eléyìí pé bí wọn ò bá ti tẹ òfin mi lójú, wọn ò ní pa wọn lára. N ò sì ṣe ìlérí kí n má mú ìlérí mi ṣẹ rí. Ìgbà yìí ni gbogbo wọn tó wá wo ibi tí Bùnmi wà dáradára tí wọ́n rí pé ó yìnbọn tó yìn náà dànù lásán ni. Ọmọ gómìnà sì wà láàyè. Gbogbo wọn ló mí kanlẹ̀ tí wọ́n sì fi ọwọ́ wọ́ àyà wọn wálẹ̀. Wọ́n bu omi sí ìyàwó gómìnà lójú. Lẹ́yìn ìṣẹ́jú díẹ̀, òun ló jí sáyé padà tó sì rí pé ọmọ òun sì wà láàyè. Ẹkún ló bú sí pẹrẹgẹdẹ tó ń wọ omi mu lójú bíi tótó. Bùnmi ṣàkíyèsí wípé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí òun fi sápò ó ń gbóná mọ́ òun lára. Ó yọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ náà, ó yẹ ojú rẹ̀ wò, ó sì rí wípé bátìrì rẹ̀ ń já lulẹ̀ kíákíá ju bó ti yẹ lọ. Ó dìde, ó wo gbogbo àyíká ní ojú kan tó dúró sí. Ó ní ẹ máa palẹ̀ mọ́ kíákíá, a ní láti kúrò níbi tí a wà yìí lẹ́sẹ̀kẹsẹ̀, torí wọ́n ti lo àwọn ìpè mi gbogbo láti mọ ibi tí a wà. Gbogbo wọn fò dìde lẹ́sẹ̀kẹsẹ̀, wọ́n sì bẹ̀rẹ̀ sí ní palẹ̀ mọ́. Bùnmi kúrò láàrin wọn lẹ́sẹ̀kẹsẹ̀, kò sì pẹ́ púpọ̀ tó fi dé etí odò kan báyìí tó wà nítòsí. Ó bẹ̀rẹ̀ sí etí odò náà, ó sì bẹ̀rẹ̀ sí ní bu omi odò náà, ó ń bù ú bọ́jú. Lẹ́yìn tó ṣe èyí tán, ó tún rọ omi díẹ̀ nínú ike tó mú lọ́wọ́, ó sì padà sí ọ̀dọ̀ àwọn ènìyàn rẹ̀. Àwọn ọmọ ológun bíi 5 kan yọ ní òkèrè. Àwọn bíi 100 mìíràn sì ti yí gbogbo agbègbè náà ká. Bí àwọn ọmọ ogun náà ti dé ibẹ̀, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ìyàwó gómìnà nìkan òun ni wọ́n rí nílẹ̀ níbẹ̀. Ọ̀nà àwọn Bùnmi ti jìn ní tiwọn. Ọ̀gá ológun náà
ọ̀gá ológun náà ní àlùjànnú ènìyàn ní bẹ́sù yàn tán ní tòótọ́. lẹ́yìn wákàtí kan tí àwọn obìnrin ti dé ibi tí wọ́n tún padà lọ tẹ̀dó sí, òun ló yí aago ọwọ́ rẹ̀ wò. ó dìde fù ú, ó ní àsìkò tí mo dá fún gómìnà ó ti fẹ́rẹ̀ tó. ó mú ìbọn ìléwọ́ rẹ̀, ó yẹ̀ ẹ́ wò fínífíní, ó ṣí báàgì rẹ̀, ó yọ ọ̀bẹ kan báyìí jáde. ó yọ ọ̀bẹ náà jáde nínú àpò rẹ̀. ọ̀bẹ náà ń taná yanranyanran bíi dígí tó wà nínú oòrùn. ọ̀bẹ náà fẹ́rẹ̀ lè gbé ipò ara rẹ̀ ní ibi tó mú dé. ó dá ọ̀bẹ náà padà sí inú àpò rẹ̀. ó ta ọ̀bẹ náà mọ́ ìdí bí ìgbànú. lẹ́yìn náà òun ló sọ fún àwọn ènìyàn rẹ̀ pé òun yóò padà dé láàrin wákàtí kan sí àkókò náà. Kàfáyà ti fò dìde, ṣùgbọ́n òun sọ fún un pé kó má wulẹ̀ sí yọnu, nítorí pé iṣẹ́ ìgbọ̀nsẹ̀ lèyí a kì í fi rán ọmọ ẹni. ó ní ó ṣeé ṣe kí ojú ogun èyí tí òun lọ yìí kó gbóná janjan. ìrírí àti ẹ̀kọ́ tí ènìyàn ti gbà sẹ́yìn nìkan òun ènìyàn fi lè ja irú ogun èyí. Bùnmi kọjú sí Fẹ́mi, ó ní èmi pẹ̀lú Fẹ́mi òun ni a ó jọ lọ, nítorí pé ẹni tó bá mojú ògún òun ní pa obìnírè. wèrè òun náà la fi ń wo wèrè. iná tó bá tóná òun ló lè yọ irin tó bá lágbára. Fẹ́mi dìde nílẹ̀ pẹ̀lú ìdùnnú, ara rẹ̀ yá gágá bí ara ẹni tó jẹ tẹ́tẹ́. ó gbé ìbọn kan nílẹ̀, òun àti Bùnmi wọ́n sì kúrò láàrin wọn. ó tó nǹkan bí 20 ìṣẹ́jú tí Bùnmi àti Fẹ́mi ti ń sọ gómìnà kí ọkọ̀ rẹ̀ ó tó yọ lókèrè. bí ó ti dé tòsí igi náà báyìí, òun ló dá ọkọ̀ dúró. ó sọ̀kalẹ̀ nínú ọkọ̀, ó sì ń fojú wo gbogbo àyíká. Bùnmi mú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ọmọ gómìnà tó wà lọ́wọ́ rẹ̀. ó pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ gómìnà, ó ní gbé owó náà kí o máa rìn bọ̀ sí ọ̀nà ibi tí o kọ èyí sí yẹn. ẹsẹ̀kẹsẹ̀ òun ni Bùnmi já ìpè náà. gómìnà gbé owó náà, ó sọ̀kalẹ̀ nínú ọkọ̀, ó sì ń wọ́ ọ lọ sí ọ̀nà ibi tí wọ́n sọ fún pé ó máa gbé owó náà bọ̀. kò rìn ju ìrìn ìṣẹ́jú 5 lọ nínú igbó náà tí Bùnmi nìkan fi pàdé rẹ̀. ó pàṣẹ fún pé kó gbé owó náà sílẹ̀. Bùnmi fi aṣọ wé gómìnà lójú, ó sì fi okùn wé lọ́wọ́ méjèèjì sẹ́yìn dáindáin. ó fi téèbù aláwọ̀ eérú kan báyìí, ó lẹ̀ mọ́ gómìnà lẹ́nu pa. ó gba kọ́kọ́rọ́ ọkọ̀ lọ́wọ́ rẹ̀, ó sì fi kọ́ sí ara igi kan níbẹ̀. lẹ́yìn náà òun ló gbé owó náà nílẹ̀, tó sì bẹ̀rẹ̀ sí ní ti gómìnà lọ sí inú igbó náà. lẹ́yìn ìṣẹ́jú bíi 10 tí Bùnmi àti gómìnà ti lọ tán, òun ni Fẹ́mi tó jáde sí ibi tí wọ́n ti kúrò. ó mú kọ́kọ́rọ́ ọkọ̀ lára igi tí Bùnmi fi kọ́, ó sì rìn lọ sí ọ̀nà ojú pópó. bí ó ti kù díẹ̀ kó jáde sí títì, òun ló dúró tó sì wò yányànyá. ó rí tí àwọn ọkọ̀ ń lọ tí wọ́n ń bọ̀. ìgbà tó rí pé ọ̀nà náà ti dá, òun ló jáde sí títì. ó gbé ìbọn ọwọ́ rẹ̀ sí àárín abíyá rẹ̀, ó ṣí ilẹ̀kùn ọkọ̀, ó sì wọlé sínú ọkọ̀ gómìnà. ó ṣínà ọkọ̀, ẹsẹ̀kẹsẹ̀ òun lọkọ̀ náà sì parẹ́ bí iṣó. bí Bùnmi ti mú gómìnà dé àárín àwọn tó kù, òun ni gbogbo wọn dámú sọ pé ọwọ́ tẹ ọ̀kan nínú àwọn ọ̀tá àwọn. Bùnmi tó aṣọ lójú gómìnà. ìyàlẹ́nu ló sì jẹ́ fún gómìnà pé ọmọ àti ìyàwó òun wọ́n sì wà láyé. inú rẹ̀ dùn lọ́nà kan, ṣùgbọ́n ó tún bàjẹ́ pé wọ́n ti jí òun náà gbé. ó wò yíká, ìyàlẹ́nu ló sì jẹ́ fún pẹ̀lú bí ó ti rí àwọn ọ̀dọ́ lọ́pọ̀ yanturu nínú igbó kìjikìji náà. Bùnmi sí téèpù tó fi lẹ gómìnà lẹ́nu. gómìnà sáré sí ibi tí ìyàwó àti ọmọ rẹ̀ wà. ìyàwó àti ọmọ rẹ̀ dìde, wọ́n sì dì mọ́. Bùnmi tú okùn lọ́wọ́ gómìnà, ó ní bí o bá gbìyànjú láti sá lọ, wàá fi ikú ṣe ìfàjẹ ni. Kẹ́mi súnmọ́ Bùnmi, ó ní Fẹ́mi ńkọ́? Bùnmi ní Fẹ́mi ti bá iṣẹ́ pàtàkì kan lọ ní tirẹ̀, kò ní pẹ́ dé. ó fẹ́rẹ̀ máì tí ì sọ̀rọ̀ náà tán tí Fẹ́mi fi yọ lókèrè. Bùnmi ní o ṣeun Fẹ́mi, ṣé kò sí ìdíwọ́ kankan? pínrín bí o ti ní kí n ṣe, òun náà ni mo ṣe. Bùnmi ní o káre. Bùnmi kọjú sí àwọn ènìyàn rẹ̀, ó ní mo kí gbogbo yín kó àfaradà láti ìgbà yìí wá. ẹni tó bá fi ara dá ìṣòro òní yóò jádùn rẹ̀ bó bá di ọ̀la. mo fẹ́ kí ẹ mọ̀ pé a ò jìnnà sí òmìnira tí a ti ń pòǹgbẹ rẹ̀ lọ́jọ́ pípẹ́ mọ́. a ó gbàlejò àwọn méjì kan láìpẹ́ yìí. wọ́n ti ṣètò bí gbogbo ohun ìjà tí a nílò láti gba ẹ̀tọ́ wa padà, wọ́n ti ṣètò rẹ̀ sílẹ̀. owó ló kù tí wọ́n ń retí. ṣé ẹ mọ̀ pé owó ṣe kókó? bí wọ́n bá ti dé tí a gbé owó fún wọn, ó pẹ́ jù láàrin ọjọ́ 4 sí àkókò tí a wà yìí, gbogbo ohun tí a nílò òun yóò tó wa lọ́wọ́. kí àwọn ìjà wọ̀nyí tó dé, a ó máa ṣe àmúlò àwọn díẹ̀ tí a ní nílẹ̀ yìí ná. mo sì fẹ́ kí a pín ara wa sí mẹ́rin yàtọ̀ sí ààrẹ wa ọ̀gbẹ́ni Àdìgún. ẹ̀yin àwọn tí ẹ bá lérò pé ẹ lè bá ṣiṣẹ́ pọ̀,
kí gbogbo yín kí ó sara gírí nítorí pé ó sì kù gómìnà 18 tí a ní láti jí gbé sí i. Kì í ṣe nítorí owó la ṣe fẹ́ jí àwọn gómìnà náà gbé ní tiwọn, bí kò ṣe pé kí a lè dá ìbẹ̀rù bojo tí ò lẹ́gbẹ́ sílẹ̀ láàrin ìlú. Lẹ́yìn náà òun ni a ó ṣẹ̀ṣẹ̀ wá jí igbákejì ààrẹ àti ìyàwó ààrẹ gbé. Ibi tí Wùmí sọ̀rọ̀ dé nìyí tó fi rántí pé òun ò tí ì gba ẹ̀rọ ìbánisọ̀rọ̀ gómìnà. Ẹsẹ̀kẹsẹ̀ òun ló súnmọ́ tó sì gba ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ méjèèjì tó sì lù wọ́n pa. Ó padà sí ibi tó ti ń sọ̀rọ̀ tẹ́lẹ̀. Ó ní, mo mọ̀ pé ọ̀pọ̀ nínú yín òun ni yóò máa rò pé àlá tí ò ní lè ṣẹ ni. Gbogbo ẹni tó bá rò bẹ́ẹ̀ kó má gbìyànjú àti sọ síta rárá. Àlá tí ajá bá lá inú ajá ní gbé. Àwọn tó bá ní ìrètí tí wọ́n sì mọ̀ pé kò sí ohun tí kò ṣeé ṣe ní abẹ́ ọ̀run bí ènìyàn bá ti ní ìgbìyànjú àti àfọkànsìn, òun nìkan òun ni yóò máa wà láwùjọ àwọn ènìyàn pàtàkì láéláé. Kò sí ẹni tí ó mọ̀ pé iṣẹ́ tó nira òun ló wà ní iwájú wa báyìí. Mo fẹ́ kí ẹ mọ̀ pé bí ìjàǹpẹ̀rẹ̀ ti kéré tó, wọn a máa gbaṣọ lọ́rùn ẹni tó láṣọ. Bí a ti kéré tó yìí, bí a bá ní ìgboyà, kò sí àrà tí a ò ní lè dá. Ìbẹ̀rù kì í jẹ́ kí ènìyàn borí ìṣòro bọ̀rọ̀. Akíkanjú àti onígboyà nìkan òun ló lè borí ìṣòro gbogbo. Gbogbo ọ̀nà tí a ó gbà ṣe iṣẹ́ náà òun ló ti wà nílẹ̀ báyìí. Kí kó wá kó lọ sinmi fún tòní ná. Ìdánilẹ́kọ̀ọ́ àti ìgbáradì yóò bẹ̀rẹ̀ ní òwúrọ̀ ọ̀la. Kí kó wá kí wọ́n lọ sinmi báyìí ná. Ìdánilẹ́kọ̀ọ́ yóò bẹ̀rẹ̀ ní òwúrọ̀ ọ̀la. Bó ni wọ́n ṣe ṣe, ọ̀nà wo ni wọ́n gbé gbà. Ẹ wò mí, ẹ jẹ́ máa ṣẹnu nílé síbí fún ti sáà yìí ná. Abíọ́dún ni mò ń jẹ́, bàbá mi èmi ń jọlá mi. Ẹ má gbàgbé láti subscribe sí YouTube channel mi. Bákan náà ẹ má gbàgbé láti máa bá mi share àwọn fídíò mi ọlọ́kan òjọ̀kan. Agbára Ọlọ́run Olódùmarè àníṣúra wa o. A tún máa pàdé láìpẹ́ tá a máa tẹ̀síwájú níbi tá a pàdé ọ̀nà òmìnira ọ̀nà ẹ̀jẹ̀. Ǹjẹ́ títí ìgbà náà orí ìfáwọn ẹ̀dọ̀ ìdògùn òtútù ìmẹ́jà alálẹ̀ obìnrin nìkan ìkó dídì mẹ̀tẹ̀kú òròjú. Ayọ̀ àti àlàáfíà tó ń fi yín lẹ̀ sí lọ́wọ́lọ́wọ́ báyìí ni wọ́n tún padà máa bá yín láìpẹ́. Ó tún dìgbà kan náà.